gẹ́gẹ́ bá a sọ pé àníjẹ́ kí tí yín ó di lórí ọ̀rọ̀ àáfàá Sulaiman àti umurodi àti pásítọ̀ àti ọmọ rẹ̀ sójà tí wọ́n la igi mọ́ lórí tí orí tí ipọ́n sọ ní ògbó tí wọ́n ń nà wọ́n lórí ìyànjẹ. Ibi tọ́rọ̀ tó ń dé dúró lẹ́nu àsìkò ìsìn látún mú wá fún yín. Pásítọ̀ náà ti bọ́ta ó ti ń pe àwọn tó yẹ kó pè, ṣùgbọ́n lára àwọn tí ó pè tí ń bá sọ̀rọ̀ òun la fẹ́ kẹ́ gbọ́ gbogbo ohun tí pásítọ̀ sọ. Gbogbo ohun tó sọ yìí a fẹ́ kájọ gbé yẹ̀wò kí lẹ rí sí. Ṣé ọ̀rọ̀ yìí kí ni ìwòye tí yín lórí ẹ̀ pẹ̀lú ohun tí a gbọ́ ní táàfà sọ? Kí ni ìwòye lórí ẹ̀? Ìgbésẹ̀ wo lẹ fẹ́ ká gbé? Ṣé ká máa tẹ̀síwájú lórí ìgbésẹ̀ tá a ti gbé ni àbí ká sì ní sùúrù? Nítorí ọmọ Yorùbá tá tó mú wá fún yín nìyẹn o. Gẹ́gẹ́ bí ẹni tó ń fẹ́ àlàáfíà, gẹ́gẹ́ bá ti mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn wà àlàáfíà náà ni. Kí ni èròǹgbà yẹn? Jẹ́ ká pàdé ní comment section. Ẹ gbọ́ ohun tí pásítọ̀ yẹn sọ. Adúpẹ́ ẹkú àtàrọ̀ sà. Àtàrọ̀ ni. Ẹ pẹ̀lẹ́ sà. Yes. Ẹjọ́ ó ní rízì bíi méjì tí mo fi pè yín sà. Okay. Mo kọ́kọ́ fẹ́ kí yín pé ẹ ṣe wọn ọjọ́. Ọlọ́run kàkí. Ẹ kú dìde. Okay. Ó dà gan mo gbọ́rò yín tí ẹ ṣe nígbà tí brọ́dà yẹn àáfàá tí ó rí brọ́dà yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí náà wọ́n ṣá tí ẹ fi sọ pé kó stop ẹ̀. Mo appreciate yín gan. Ọlọ́run kàkí. Ọlọ́run bá mi dó tì yín sà. Ọlọ́run kàkí. Ẹ ṣe gan. And then mo tún fẹ́ kí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbìyànjú yín lórí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ àti àwọn àdúró tí kọ̀rọ̀ tí mò ń gbọ́ gan tẹ́yìn gan mọ̀. Mo mọ rírì yín. Ọlọ́run kàkí. Ẹ pẹ́ fún wa. Ọlọ́run kàkí. Ẹ ṣeun gan sà. Èyí tó wá fẹ́ dàbí èyí tó fẹ́ kẹ́yìn rẹ̀ tí mo torí rẹ̀ pè yín. Okay. Lórí ìrìn àjò èmi àti àáfàá. Okay. Ìrìn àjò yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ́ rí pé ó ti gùn díẹ̀. Bẹ́ẹ̀ni. Ó ti gùn díẹ̀. Léyìí tọ́lọ́run sì ti lò yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé kó settle. Láì ṣe pé kì í dẹ̀ ṣe pé bóyá akọ̀rọ̀ sí yín lẹ́nu wípé kó má settle. Àwọn kankan nìkan ń bẹ tí kò yí àwọn kan léyìí tí ó sì ṣe pàtàkì. Bí èmi àtẹnìkan tá a jọ ń sọ̀rọ̀ lánàá wípé èèyàn bá fẹ́ pa Muslim ni kó sọ pé kó má pèrun. Ń bẹ nínú ìlànà Mùsùlùmí ni kí wọ́n pèrun tó bá ti tásìkò tó yẹ kí wọ́n kírun. Bẹ́ẹ̀ni. Àwọn kankan ń bẹ nínú ìrìn àjò ìgbàgbọ́ tí ó já sí pé ìgbékalẹ̀ yẹn ni ń máa ń ṣòro yí padà. Ẹ bá dẹ̀ kíyèsí dádì nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn, ẹ dákun sí máa gba táìmù yín báyìí. No. Okay. Nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn àtàwọn kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ẹ rí i pé à ń sọ ń gbà yẹn gbogbo èèyàn ló mọ̀ wípé àwa la kọ́kọ́ kó débẹ̀ yẹn. Kìí ṣe ọdún kan, kìí ṣe ọdún méjì, kìí ṣe ọdún mẹ́ta, kìí ṣe ọdún mẹ́rin kó tó di pé àfa kó dé. Iná ló wá fa àwọn kankan àtàwọn kankan tí ó ṣẹlẹ̀ tí àti lè faramọ́ àwọn kankan ló fi nira díẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìrànlọ́wọ́ yín ni mo wá fẹ́, nítorí kò sẹ́ni tí ó fẹ́ gbà mí gbọ́. Èmi gan tí ẹ̀ wúlẹ̀ sọ mọ́ torí kò sẹ́ni tó gbàgbọ́ wípé ìrìn àjò ohun tó ṣẹlẹ̀ níjọ́ Sunday yẹn pé mi mọ̀ nípa wíwá àwọn ọmọ sójà kéékèèké yẹn, kò sí ẹni tó fẹ́ gbàgbọ́. Èmi náà tí ẹ̀ wúlẹ̀ sọ mọ́ torí pé ihun téèyàn ò ní gbàgbọ́ kí làbùrọ̀ máa sọ. Bíbélì sì sọ pé ká má búra, tó túmọ̀ sí pé ó ní kí bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kọ́ wọ́n jẹ́ bẹ́ẹ̀ kọ́. Àbùrọ̀ wa ẹ̀ṣẹ̀ máa sọ bí n bá tiẹ̀ purọ́ iwájú irú yín ta dàgbà sí kọ́, irúwájú irú yín ta dàgbà sí lọ́wọ́ yìí kọ́. Ìwà wulẹ̀ tí ẹ̀ sọ ìwulẹ̀ sọ mọ́ wípé ìmọ̀ báwọn ọmọ yẹn ṣe wà nǹkan kan tó bá já sí pé mo mọ̀ bí wọ́n ṣe wá ni
ìní máa wàásù lọ́wọ́ kí n jáde kúrò nínú wàásù kí n wá sọ pé ó yá kí ló ṣe bẹ́ẹ̀ yẹn ó yá wọnú church àwọn èèyàn lè jẹ́rìí sí ìṣe nínú mi bàjẹ́ pé yé kí ló wá ṣe mí yìí kí ló wá ṣe ní táìmù yìí mo ní ó yá wọnú bí wá. mo ké microphone aláàjì microphone ń bẹ lọ́wọ́ mi tí mo fi ké microphone yẹn ò tí ì wà ń pípa torí pé mò ń wàásù lọ́wọ́ ni. ṣé wá rí ìgbà tí n fi sọ pé ìwé àwíjàre o mo kàn ń sọ tòótọ́ fún yín ni o. Oyè mi oyè mo ìgbà tí n fi sọ wípé padà wá ń bí mo ti realize wípé lẹ́nu ọ̀nà church gangan mo ti pé padà wá ń bí ìgbà tí n fi realize mo ti rí wípé àwọn kan ìmọ̀ bọ̀tọ́dà pé àáfàá àti lára àwọn tó wá síbẹ̀ tó jẹ́ sọ́jà yẹn ni wọ́n ti ń lura wọn lókè igbe wa ta lókè ìyẹn níbi iwájú ilé àáfàá gangan ẹ bá kíyèsí ibi step ọ̀dọ̀ wa yẹn ibi step yẹn ọmọ yẹn òun ti sọ̀kalẹ̀ síbi step yẹn mo wá pariwo bó ṣe wá rí pé wọ́n pariwo tí wọ́n ti ń jà lókè tí wọ́n ti ń lura wọn àti ọ̀kan lára àwọn sọ́jà yẹn ọmọ èyí tó wá bá mi yẹn òun náà ti gbọ́ pé wọ́n tún ti ń jà wọ́n lu ọ̀kan lára àáfàá ti ń lu ọ̀kan lára ọmọ táwọn jọ wá òun sáré padà sẹ́mu ẹ ti mọ̀ wọ́n pé corporation máa ń bẹ láàrin wọn ó sáré padà pé yé wọ́n ti ń lu èkejì òun ẹ wò pẹ̀lú ìbànújẹ́ lèmi náà fi sáré tẹ̀lé pé padà wá ń bí pẹ̀lú pé kí n pàṣẹ fún kódà gan mo tún sọ fún mo ní tí wọ́n bá bí ọ̀dà kọjá ń bẹ̀ yẹn ṣùgbọ́n torí èkejì rẹ̀ tí wọ́n ti ń lù yẹn ó ní láti gòkè yẹn lọ tẹ̀rí gígòkè lọ tí ó gòkè lọ báyìí èmi náà sáré tẹ̀lé kí n lè pè é padà bí bojú ẹ̀yìn tá a fọ́ bojú ẹ̀yìn báyìí wọ́n mú àdá tí wọ́n fẹ́ fi pa màálù yẹn wọ́n yọ àdá yẹn sí mi ni ṣẹ́ni bí wọ́n ṣe yọ àdá yẹn wọ́n wá ń sáré bọ̀ wá sọ́dọ̀ mi pẹ̀lú ìbínú wọ́n ti gbé àdá sókè wọ́n fẹ́ fi sá mi ọlọ́run lọ yọ mí o tí mo dọ́jì ẹ̀ bí dọ́jì tí ń dọ́jì ẹ̀ báyìí mo kàn ṣubú mo wó lulẹ̀ ni bí mo ṣe wá wó lulẹ̀ ni àfa wa bò mí mọ́lẹ̀ wọ́n wá lù mí débi pé ìwúlẹ̀ fẹ́ sọ sórí bóyá kí n kúkú lọ sínú ohun tí mo fẹ́ direct. Wọ́n wá lù mí débi pé èmi wá gbọ́ ní police station kí n lè lọ report ìgbà tí n fi sọ pé mo lọ police station mo dé police station ìjà yẹn ti wá dé ńlá tẹ wá rí gbogbo ohun tí wọ́n ṣe lẹ́yìn ìgbà yẹn ìmọ̀ sí mọ́ ojú ẹlẹ́dàá yín tó ìmọ̀ sí mọ́ now láti wá má wulẹ̀ sọ àwíjàre àti àwídùn mo wá fẹ́ ìrànlọ́wọ́ yín. Ìrànlọ́wọ́ àkọ́kọ́ ni ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́lọ́hun ó lò yín fún wa láti pa ní ọ̀rọ̀ yìí pátápátá. Ìrànlọ́wọ́ ẹ̀kejì mo fẹ́ kẹ́ dákun ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ jẹ́ kí àáfà ọ mọ̀ wípé ìsìn tá a ṣe ní ọjọ́ Sunday tí ṣẹlẹ̀ yẹn fi ṣẹlẹ̀ òun náà ni ìsìn tá a fẹ́ ṣe níbẹ̀ yẹn mọ̀ tá a bá tún ti lọ bẹ̀ yẹn ayà lọ kẹ́rù wa ni mo ṣe tán àti kó bẹ̀ yẹn pátápátá kódà gan tọ́lọ́run bá ní kárẹ́ni tí ó rà lójú ẹsẹ̀ mo rẹ́dí àti ọ̀rọ̀ ọmọ tí ẹ̀ rẹ́dì kọ́ mo ti kó ń bẹ̀ yẹn àwọn ẹrù wa ti ń bẹ́ẹ̀ àti lè lóore ọ̀fẹ́ àti débẹ̀ lára àrànlọ́wọ́ tí mo nílò lọ́dọ̀ yín náà ni pé bẹ́ẹ̀ sì ràn wá lọ́wọ́ tó fi já sí pé táìmù tá a bá lọ kẹ́rù wa kò ní í sí pé bọ́yá ìjà mi ò tún ṣẹlẹ̀ mọ́ torí pípadà síbẹ̀ yẹn tá a bá padà síbẹ̀ yẹn a lọ kẹ́rù wa yà ni torí pé èmi ti ṣe tán mo tiẹ̀ ti ṣe tán kọ́ àti kú ń bẹ̀ yẹn ẹrù wa lọ́kàn kún ń bẹ̀ èmi náà fẹ́ wá ẹni tí ó rà property wa wà lórí rẹ̀ èmi náà ti ń polongo kódà gan mo ti ń sọ fáwọn yẹn pé afẹ́ tabẹ̀ yẹn o afẹ́ tabẹ̀ yẹn o tó bẹ̀ láti sọ fúru yín pé ẹ dákun tẹ bá rẹ̀ tí ó bá wa rà ẹnu mi ọ̀gbá ní náà mo fi ń sọ wípé ọkàn wù mí kí àfa ọgbọ́ látẹnu yín wípé mo wí bẹ́ẹ̀ kọ̀sálẹ̀ àfa ò lè pè yín ló purọ́ láéláé èmi náà ò lè purọ́ fẹ́yìn mo fẹ́ káàfọ́ mọ̀ wípé mo ti kú ńbẹ̀ yẹn àti lọ kẹ́rù wa ńbẹ̀ lókun àti kí n tún rẹ́ni tí ọ̀rà bẹ̀ á rìn síwájú dáadáa níbi tá a fi ní disturb anybody ìdí rèé o number 1 ni wípé mo fẹ́ kálàáfíà ọjọba number 2 ni wípé bá a ṣe máa ń kọrin ta máa ń lùlù kìí ṣe pé àfi ń ṣèkà
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ẹ̀yin ọmọ ya mùsùlùmí káàkiri àgbáńlá ayé wípé àlàáfíà Ọlọ́run yóò máa bẹ ní kankan wa gbé. Brother wa Suleiman tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ní ìlú Ìṣẹ́yìn níjẹ̀ẹ́jọ́ ibẹ̀ ni àwa báyìí. So pẹ̀lú ògo Ọlọ́run àwọn àgbàlagbà mùsùlùmí lágbàáyé wọ́n ti dìde. So àwa ń bẹ pẹ̀lú wọn bọ́dà wa ni ìṣẹ̀lẹ̀ ẹ bá sọ́kànlá mọ́ wọn gbogbo ẹ̀yin tí ẹ ń bèrè pé bọ́dà Suleiman dàn pé ẹ fẹ́ justice fún ìyàwó wọn àti àwọn ẹlẹ́hàá àwọn dẹ̀ ni wọ́n ń dùn ló àtàwọn náà gan ẹ jẹ́ kí wọ́n lórí yín ẹ bá sọ́kànlá mọ́ wọn. wọ́n lè fọ́ọ̀kì wọn lórí. ibẹ̀ lélẹ̀ so ẹ bá sọ sẹ́yìn kí wọ́n lè wà alhamdulilah so àwọn lélẹ́yìí àbúrò ẹlẹ́yà tí wọ́n ṣe léṣe náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ìyá àgbà tí kódà wọ́n tún gbá ìyá wọn lé àbí màmá wọn létí wọ́n gbá wọn létí o àgbọ̀ yẹn sójà ni nínú àwọn sójà yẹn wọ́n gbá ìyá wọn létí so pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́sẹ̀ àwọn ọjọ́ àwọn jẹ̀mọ́ nàkọ́mí Ọ̀yọ́ State lápapọ̀ akínyìn pé ẹkú dìde o so wọ́n ti dìde sọ̀rọ̀ yìí àmọ́ ìdìde yẹn ó ní láti kún ju báyìí lọ torí in tó ṣẹlẹ̀ yìí àdúpẹ́ fọlọ́run tó wáyé pé tó bá yíwọ́ kí là bá máa sọ lẹ́nìí èmi ló péjọ mẹ́jọ kí là bá máa sọ lẹ́nìí so pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwọn àbáwá tí wọ́n jẹ́ coordinator àkọ́mí Ọ̀yọ́ State so àwọn náà máa bá comment wọ́n dẹ̀ mú wa rìn níbi tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ gan bí báńdìrì wọn bó ṣe jẹ́ gbogbo ìfẹ́ gbọ́lá tẹ̀mí ní sà ẹ bá sálámà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alhamdulillah àkọ́kọ́ kí àwọn sẹ́fì ọ̀sọ́ tí wọ́n wá láti ìlú Èkó nítorí ọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ yìí ṣe wá ní kàyéfì ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ẹlẹ́hàá wà dáadáa àfáà náà sì wà dáadáa nílùú Ìṣẹ́yìn láwa yìí Christ Apostolic Church olè wò ó ní àwa ń bẹ̀ ilé àfáà wa Suleiman inú kọ́mpáàdì wọn láwa àwọn ẹlẹ́hàá lẹ́rí tí wọ́n dúró yìí a rí pé tá a bá wọlé bá a ṣe ń bọ̀ láti street ó ní main road ló wá báyìí close gan ni. so bíbẹ̀ yẹn ṣe wá close wá sálẹ̀ báyìí ni àfáà sì ní wájú ilé àfáà ni ibi tí àfáà ti pa ẹran ẹ bá yàtọ̀ lọ lọ àwọn bàbá wa Suleiman níjọ́ léyà ibi tí wọ́n ti pa ẹran ni ẹ rí dáadáa so fẹ́ǹsì wọn ni ẹ wo distance church ẹ wò sí and resident area níbí tẹ́ bá wò dáadáa ilé ni wọ́n kọ́ ilé àfáà náà ló tún ilé ni wọ́n kọ́ ilé àfáà ló tún dé gbogbo bíi nífẹ̀ẹ́ pẹ̀lú àwọn ìgbìyànjú tá a ṣe ládùúgbò yìí a rí i pé àfáà jẹ́ tó kóyàn mọ́ra torí pé ilẹ̀ wọn ló dé òun lẹ́rù wọ́n wá mọ̀ọ́mọ̀ fi àyè lẹ̀ wípé káwọn èyí lè wọ́n wọlé láì lè mọ̀ pé àfáà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n kó àwọn ẹlẹ́sìn yìí náà mọ́ra so olè wò tí gbogbo ẹ ti wò ní chọ́ọ̀chì wà ní ẹ̀wò chọ́ọ̀chì kò dira wọn lọ́wọ́ ibi iwájú chọ́ọ̀chì ni wọ́n ti wọ́ ẹlẹ́àlẹ́ tí wọ́n wọ́ toyúntoyún ni wọ́n wọ́ wọn mọ́lẹ̀ mbẹ́ tí ọmọ pásítọ̀ tó jẹ́ sójà ó wá dúró lórí tó Dámilọ́lá olóko ẹ̀ ó wá dúró lórí àfa báyìí tí wọ́n fi wá bí pé wọ́n mú ọ lọ wọ́n fọ̀ nǹkan mọ́ ọ lórí eléyìí kò dáa tó ìbànújẹ́ ló jẹ́ fún wa pé àwọn kan nínú ìlú tá a sì wà yìí tó jẹ́ pé agbogbo wa láyé kájọ kó ní ọdún iléyá tó yẹ káwọn afọ wà níbi tí wọ́n ti ń yọ̀ ìbànújẹ́ ni wọ́n kó wa bá ṣùgbọ́n adúgbò ọ̀dọ̀ Ọlọ́run pé ẹ̀mí kan kò sọnù adúgbò ọ̀dọ̀ Ọlọ́run so adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ fọ́lọ̀ kí ni ẹ̀yin pé lágbára lọ́wọ́ Ọlọ́run ìdájọ́ òdodo yóò ṣẹlẹ̀ lórí ètò ìṣẹ̀lẹ̀ ìdájọ́ òdodo là ń fẹ́ lórí ọ̀rọ̀ àfáà Suleiman àti pásítọ̀ Christ Apostolic Church tó wà ní Òkè Ìmúṣẹ ní Ìṣẹ́yìn ìdájọ́ òdodo là ń fẹ́ adọ̀gbò àwọn ọmọ Nàìjíríà náà wọn ò ní fọwọ́ bọ̀ kankan lé lórí so adúpẹ́ lọ́wọ́ kábíyèsí àti bàbá wa ìmáàmù tí wọ́n wà ní ìlú Ìṣẹ́yìn pé wọ́n jẹ́ kí peace ó wà ní ìlú yìí torí kò bá ti bọ́ọ̀lì jù báyìí lọ àwọn ọmọ ogun Islam ò bá ti débì pẹ́rọpẹ́rọ pé Ọlọ́run àwọn bàbá wa ìmáàmù fún gbogbo ilẹ̀ Ìṣẹ́yìn àti bàbá wọn náà ni bàbá wa ìmáàmù Ìṣẹ́yìn àti bàbá wa kábíyèsí pẹ̀lú investigation wa a rí pé àbáwá kábíyèsí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí ọ̀rọ̀ yìí wá láti panẹ́ mọ́ jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ nínú ìlú Ìṣẹ́yìn tá a wà yìí Ìṣẹ́yìn ò ní bàjẹ́ Ọ̀yọ́ State náà ò ní dàrú adẹ̀dúpẹ́ lọ́wọ́ commissioner of police of Ọ̀yọ́ State pé àwọn náà ti gbé gbogbo àwọn ìṣẹ́ tó yẹ kí wọ́n gbé adúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àwọn náà ti ń gbìyànjú láti gbogbo àwọn ìṣẹ́ tó yẹ gbogbo àwọn olóyè ẹ̀sìn látòkè délẹ̀ bàbá ààrẹ mùsùlùmí fún gbogbo ilẹ̀ Yorùbá land aṣáájú àdínní fún Ọ̀yọ́ State àti gbogbo àwọn olóyè ẹ̀sìn tó kù the Muslim community chairman Alhaji Akole Sani àti secretary wọn Alhaji Siyanbade Murisik wọ́n jọ gbé ìgbésẹ̀ yìí pé a fẹ́ kí peace ó wà lọ́yọ́ state ìsìn tí wọ́n wá ṣe ń bílíọ̀nù akọ́lá ni wọ́n mọ̀ wá ṣe sí o
àwọn náà ti mọ̀ ipá wọn ti dáràn lẹ́ ọ̀rẹ́dì ọ̀nà tí wọ́n dá ní òjẹ́ wọn wà àfa àkọ́lọ́ ni wọ́n mọ̀ ṣèṣe o àfa àwọn rẹ̀ wà láì àwọn ni wọ́n jẹ́ kí àwọn ọmọ tí ń ṣẹlẹ̀ nílùú Ìṣẹ́yìn if not because of him àbámọ̀ ti mọ̀ kankan tó ń ṣẹlẹ̀ so abẹ́lọ̀ fún Ọlọ́run jẹ́ kọ́rọ̀ yóò dàrú àfa àdúrà láì ọ̀rọ̀ yóò ní dàrú láíláí lẹ́yìn forí sápátá ẹ̀yìn ni ó mọ̀ fọ́ sápátá forí ẹ̀yìn ni ẹ̀yìn ni ó mọ̀ fọ́ àwọn ọmọ ogun ìsìlámù àwa la òkòrí àjọ ìsìlámù abániṣe àwa la òkòrí àwọn ọmọ ogun ìsìlámù àwa la òkòrí. ẹ wá rí brother wa Abraham Sulaiman tí ìṣẹ̀lẹ̀ sí Abraham Sulaiman ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ló jẹ́ fún mùsùlùmí ẹ̀kọ́ ló jẹ́ mùsùlùmí ètò yàn mùsùlùmí ètò yàn nígbà wọn bá tọ́ mùsùlùmí ni mùsùlùmí tó máa sọ̀rọ̀ láyé níjọ́ tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ ẹwà mọ́mọ́ra tẹ́ ẹ ti ní látàyè ìgbà tí wọ́n ń pariwo dì í lọ́wọ́ tó fi ìjọba náà sì fààyè gbà kéèyàn máa fariwo dẹ́lòmíì lọ́wọ́ torí àìlera ara wa àwa la mọ̀ ẹ wá ń ṣe faradà títí láti gbà yẹn tó fi wá di ọjọ́ òní tí bàbá wa ní aláṣẹ tí a ti dá sí ṣe pé ọ̀rọ̀ yẹn ti lágbára nìyẹn tí ó sì yí padà náà tó fi wá di eléyìí so ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ náà ni pé mùsùlùmí gbọ́dọ̀ ní faradà títí tí àṣírí aláṣejù ó fi tú àṣírí tú ní eléyìí ní ọlọ́dà gbanimọ̀ yìí banidúró tì má jẹ́ kí àìsàn yìí má jẹ́ kí ó yí sí mi lára ọ̀nà tóbi ọlọ́wọ́ bá àwọn àyà wa tí wọ́n wà nínú ilé tí wọ́n wọ pamọ́ fún Ọlọ́run tí wọ́n ṣe lọ́sẹ̀ ọlọ́dà gbanimọ̀ ní àlàáfíà ọ̀nà tóbi ọlọ́wọ́ bá brọ́dà wa náà tí ó sì bí tó jẹ́ ẹ̀gbọ́n wa brọ́dà àsùnwọ̀n tí ó sì bí tí wọ́n ṣe lọ́sẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tá a pè ní sọ́jà igan ó ṣeé ṣe kó jẹ́ pé fèkì wà láàrin wọn torí pé sọ́jà ó mòfin àyà nínú orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo wa la mọ̀ pé sọ́jà ò kì í ṣe wọn kì í gbégbèsè tí ó lálàáfíà sọ́jà yìí ṣe tó ń jẹ́ kí gbogbo wa mọ̀ doubt pé sọ́jà ni ó wà mọ́ àìrírú ẹ̀ sọ́jà yìí dúró bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn wá ní sọ́jà nínú kó jẹ́ pé kò tí ì mọ̀ọ́sẹ́ tó ó lè má tí ì mọ̀ọ́sẹ́ tó bá jẹ́ sọ́jà tó tọ́ kò tí ì mọ̀ọ́sẹ́ sọ́jà wà yọ gbé ya máa léyàn ó mú kí wá léyàn lọ sọ́jà ò ní ṣerú ẹ̀ and then ọ̀rọ̀ tó bá rí báyìí sọ́jà ò kì í dá sí ọlọ́pàá ní mọ́ wá yanjú ọ̀rọ̀ báyìí kì í ṣe sọ́jà so ara ń fún sáwọn sọ́jà yẹn náà so àmọ́ pé ìjọba náà tún gbé gbèsè lórí ìyẹn náà sọ́lọ́ ọba lánàá yóò bá ní sàánú ẹ̀ kọ̀ọ̀kan wa ó lè Nàìjíríà ò ní dàrú Ìṣẹ́yìn ò ní dàrú ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú wàlá àmọ́ṣẹ́ aláwọ̀ Alhaji wa Abdulgani Abdulsalam láti Muslim Community of Ọ̀yọ́ ẹ ṣe sáà ni àbúrò wa dùn ilé olóyin nísẹ̀yìn lókè ẹ̀yìn lọ Ìbàdàn lọ tọ́jú ẹ̀. àwọn tí ò tí ì gbé àtàwọn tó gbé bọ́lọ̀ ń ṣe kádàrá ní kábíyèsí Ọlọ́run fẹ́ kó di irú àsìkò yìí náà ní ìsìn tó ń tá a rí ni wípé àwọn pásítọ̀ wọn náà fà wọn náà lẹ́yà wọn bọ́ nílẹ̀ wọn ti gbogbo rẹ̀ ìgbà tó yẹ ká gbọ́ là tó gbọ́ tó bá gbé ìgbà tí kò yẹ ká gbọ́ là bá gbọ́ ṣọ́ọ̀ṣì yìí ọ̀yẹ́ kọ́ wa wà láì kò yẹ kọ́ wa. nǹkan mẹ́rin làwọn mùsùlùmí ní láti máa ń jà tá a bá ti ṣe ẹ̀yẹ́ tó a ṣe sùúrù bẹ́ẹ̀ ṣe ní sùúrù a ṣe sùúrù dáadáa tó bá wá di pọ́nítọ̀ ń jọ tó ṣe a wà bẹ̀rẹ̀ sí ní àjọsọ Ọlọ́run àti kínní àti kejì constitutional nǹkan a wà pé Ọlọ́run sóò ti rí wàláì kò ní ẹ̀sìn pásítọ̀ náà tó ní ẹ̀sìn ló fi hàn pé ọkàn hàn rẹ̀ léèmọ̀ gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti rí mùsùlùmí àti àwọn míì tí wọ́n bá ti ń jà tí ìbá ti pé mùsùlùmí ló terrorize ẹ rí i pé àwọn kì í ò ní lẹ́yìn àwọn ìlẹ́yìn tálẹ́rí tó borí Ọlọ́run rí kò sí lè sí. bó ṣe rí òun náà mọ̀ gbọ́ngbà tó bá wo ilé yìí kọ́ mọ̀ pé ìtàfà wa sọ lẹ́ẹ̀kan gbẹ̀yìn bá forí sàpàtà ẹ̀yìn yóò fọ́ bàpàtà forí sẹ́yìn ẹ̀yìn yóò fọ́ ní kí wọ́n ti bá wọn sí agbọ́ nínú tí wọ́n rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé àwọn kan fẹ́ borí ní skul wọ́n ní no wọ́n fẹ́ kọ́mọ́lá wọ́n ní kílẹ̀ ń ṣe kí ọ̀rọ̀ nìyẹn láti ọ̀dọ̀ Alhaji Isiaq Kunle Sani tó jẹ́ kí a mọ̀ sí Muslim community ṣùgbọ́n ó dùn wá púpọ̀ wípé
àpẹ ká tó gbọ́ ṣùgbọ́n bá a ṣe pé a tó gbọ́ àgbàgbé kádàrá Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ àgbọ̀ yìí ayé lọ́dọ̀ ayé social media o tí ọba sáyé social media oríṣiríṣi irọ́ wọn ọba jẹ lọ wọn ọba ṣe kéèyàn ò pé torí ọmọ mi ti jẹ́ sọ́jà ó lè na ará àdúgbò ó lè pa ará àdúgbò ayé nǹkan ọ̀hún àti kó láyé sọ́jà tó kú òjò báràkì yóò gba new passport à ń lọ báyìí mo fẹ́ ṣe báyìí yóò gba páàsì ó tún káwọn ẹgbẹ́ rẹ lọ ṣùgbọ́n Ọlọ́run bó ṣe fẹ́ kó rí nì Ọlọ́run wà ní dà wá láàmú òun dójú tì yín èyí tẹ́ ẹ jẹ́ àgbọ̀ yìí wọ́n fẹ́ sọ fún yín ní síkírìtì ẹnìkan wà nílùú Ìṣẹ́yìn ó ní òun ọ̀gbọ́n alẹ́ àná mo tó. bákan náà gbà tá a wọ ìlú Ìṣẹ́yìn bàbá yẹn aníbo ni ibi tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ là ń lọ bàbá láwọn gbọ́. ó fi hàn pé bọ́ọ̀lù ń ṣe fẹ́ ni wọ́n máa tàṣà òun náà. àwọn tá a dìde Ọlọ́run ló dúdú sẹ́yìn. a rí wípé wọ́n yan ìsìlámù jẹ wọ́n fẹ́ yan Ọlọ́run jẹ Ọlọ́run ló ṣe wá ní ọmọ ogun tiẹ̀ sọ́jà ìsìlámù bó ṣe wá ṣe wá báwọn Ọlọ́run ló fi wá pamọ́. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.